park so if it's improved by about somebody put a motor on my road. I'm a building on that. The park so by put a motor on my road. So. How long about 5,000? 9,000. Huh? 9,000. How much? Huh? No, say again. How much? 9,000. Stop. I don't buy my I won't buy my Hey, Balu, you call it 9,000, okay. You know that. That's all. Ṣé ló dẹ̀ kó mò ń lá àṣà? Stop now. 4,000. Dale nǹkan. Jábọ̀ yẹn débi tí bá ti sọ̀kan fún yẹn tí ẹ̀ bá ti gbà mí gbọ́ òun èèyàn olóògbé kékeré kan lè fà ilẹ̀ kan tí ó bẹ̀rẹ̀ lọ bá dà fún yàn èmi ti rí kékeré yẹn wà pa tí ó bá lè pè é tó fẹ́ tà ṣùgbọ́n tẹ bá ní kó bá ń ṣe blue ẹ̀ tó bá ń ṣe ṣùgbọ́n tó kékeré mọ̀. Ṣé ó ń pè wá ni? Ṣé ó pè wá padà ni? Ṣé ọjọ́ ń ṣiṣẹ́ ni àbẹ́ ilé ìyàtọ̀? Báńkì kan. Ẹyẹ ti máa lọ. Gbogbo ní wíyé. Ṣẹ́gbẹ́ tí mo pẹ̀lú fúnlẹ̀ kan. Ìdáhùn pé èyí á mú tí wọ́n bá wọn lẹ́yìn àbí mo kọ́ àbí mo tẹ̀wọ́ nọ́mbà nìkan. Bá ti sọ̀rọ̀ fún ilé ìbàdàn rẹ̀ mo máa ń wò yìí. Bí bá ti wà sọ̀rọ̀ fún ìyàn pé tó bá ti tàbí tán mo máa wò yìí. Ẹjọ́ àgbà bíbẹ̀. No, I want to say Michael for you. Ayé ìgbà kan tó máa ra nǹkan ló kún wò. Tó máa ra nǹkan. Ayé ìgbà yẹn. Ó ti wọ́n gan o, ó ti wọ́n burúkú. Ayé ìgbà kan tó máa ra nǹkan. Débì. Ìwọ́lẹ̀ ti dà fún lónìí. A máa sọ̀rọ̀ pé òun ò ń tọ́tọ̀ ọkọ̀ máa ń wù bá. So how much? Owó yẹn nìkan ló kù tí máa fún ẹ lọ́la méjì ẹ̀dùn làwọn fún 2,000 tó bá ń lọ́la máa fún ẹ balance 2,000. Yóò tó yẹ kí wọ́n mú ilé làwọn béèrè fún ẹ ló pa ẹ sàn lélẹ̀ náà lè jálè jálè lè jálè jálè. Mi ò gbọ́ tó ń sọ. Ọ̀ jálè jálè. Kọ́kọ́ jálè jálè. Ilá ẹ̀ ká lóyún ẹ̀ ilá ẹ̀. Mi ò gbọ́ ká lóyún ẹ̀. Ilé ẹ̀sìn tó délé rà bẹ́ẹ̀ ọ̀pọ̀ ẹ̀ torí ẹ̀kọ́ wọn ẹ̀ ọ̀rọ̀ fún ìyàwó tó délé rẹ̀. Gbọ̀n ẹ̀ tàbá ìsọ̀fún yẹn ó yẹ kó gba 5. Ó yẹ kí a fẹ́ rà yẹn yẹn ìlú gba 5. Àwọn lọ gba àgbà 5. Wọ́n ti tù yẹ̀ lọ́tọ̀ ṣe lè fún un.
ìyẹn ó dàgbọ́ lè wé ìlú ẹ̀ ìyẹn pẹ̀lú èdè yàtọ̀ àwọn ọmọ ẹgbẹ́ sọ fún wa bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ fún wa sọ̀rọ̀ eré dá afẹ́fẹ́ pa. Jale 1 naira kò lè bí ní 6,000. 5 yálẹ̀ lọ. Ìgbà yẹn ti ní ká mú 5. Ìlú ẹ̀ tó máa fún ìwé ẹ̀ 5. Pẹ̀lú mú tàkùn bàbá yẹn ìlú kò sí ìlú. Wọ́n Wọ́n gbọ́ níbi ìrìnlẹ̀ mẹ́ta ní kéré. Mẹ́ta ní kéré, èmi mú tàkùn bàbá ẹ̀kọ́ méjì, ìkejì ìrèrè, ó wà ní ìsàlẹ̀ rẹ̀. 9,000 ojú fún mi nísì. Kò sí ìrìn rárá. Kò sí ìrìn rárá. Mú dáadáa o. wọ́n ní kẹ́ mú dáadáa o. irú àkóńgbò ìwé ìtẹ̀ ló gbọ́ èló ló ń tawó awó kọ́. ṣé wà wọ́n kásán mo ti wà Èkó ni mo wà náà Èkó ṣé wà àdúgbò fámìlì nǹkan àwọn ọmọ àlàáfíà ló wà àlàáfíà ẹ ṣe kí ló sọ awó ńkọ́ ọjà wọn bíbù yìí wọ́n gan mi báyìí. tó tóbi díẹ̀. Everything is 5,000. How come everything is 5,000? Oga talk, I don't go talk. Huh? No give five. This one has 2,500, man. 2,000. I cannot pay this one has money. Like money too much. So kí ló ń sọ báyìí? Owó sọ̀rọ̀ ni. Wọ́n yóò tún ìkọlù àwọn afẹ́bẹ̀rẹ̀ rà dà. Kẹ̀sọ́ kà mọ́ náà bọ́rọ̀ náà sábọ̀ mọ́ náà kàkà máa. Wọ́n ń ta alábìtì gan wọ́n pa. Ọdún ìṣídìí kò ló máa tẹ̀. Yẹ máa ń jẹ. Kòró tẹ̀. Ọdún ìṣídìí kò ló máa tẹ̀. Ilé ẹ̀ tẹ̀ àtẹ̀ ní àbíké kọ̀. Tọ́kì rọ̀gà. Ibà náà ló pọ̀ sí lára sí. Kọ́ ṣe kọ́ bá mi smoke ẹ̀ bọ́jú máa ń smoke ẹ̀ díẹ̀ yẹn. Nígbà ṣe àbí nígbà pé Victor mọ ṣe yẹn. Ok, ìyá mi wà ní. Victor náà ló máa ń smoke ẹ̀. Ìyá mi máa ń tú. Ìyá mi máa ń tú. Victor náà wọ́n ò tú mọ́. Wọ́n máa sọ ara rẹ̀ nígbà yẹn. Àwọn yẹn máa ń fò. Ìyàwó yẹn máa ń fò. Bí màá ń yọ bọ́mọ ọlọ́gbọ̀n ló máa lọ. Àti ìfowó tó fẹ́ rà jù. Ìwé lè lọ fẹ́ rà. Ọ̀kan ra àwọn ọmọ ẹ̀sìn ló sún lórí àdìbàdì. Two lakh money. How much? Abashik. Aba. Àwọn adìyẹ oko yẹn tó wà tún wọ́n ju àgíríkì lọ. Àwọn adìyẹ oko yẹn tún wọ́n ju àgíríkì lọ. Wọ́n yẹn 6,000. Wọ́n yẹn lẹ́kọ̀ọ́ bá nílé gbogbo nǹkan báyìí wọ́n máa rà. Máa sí gbogbo.
gbogbo ẹ̀ ló rà. ó lè kó fẹ́ kiri ẹ lọ ní ọkọ̀ sí ìlànà ọ̀rọ̀ èwo ló fẹ́ kiri? ó lè kó fẹ́ lọ tà ọkọ̀ pé ìwọ̀n tí mọ́ ní kọ́ ra kọ́ bá wọn rà wá àwọn ẹgbẹ́ tí yẹn kù lọ. Wait, we won't buy. That's why we come here. We just pay our share. Our share me buy. How much this one last? Say how much last? How much last? Talk. How much I will last? How much last? Èló ló fi pè? 6 ló kù dálẹ̀. 6 million náà kù dálẹ̀. 5. Olóko òun ìbàdàn náà. Ẹ̀gbọ́n àwọn èèyàn máa fún ní 3. Àwọn pélé ní 5. Ó jẹ́ 8,000. Nígbà mú wa, ó gbà. Òṣòwò Nàìjíríà. Mẹ́tọ́ náà láwọn ẹ̀tọ́ náà ẹ̀tọ́ tó ju lórí ọ̀sẹ̀ wáyé mọ́ sí kò sí tí ó jù lè lọ ní ọmọ pé ọjà kó tó bá lóye kó ra ọjà 2,000 kó tó bá gbọ́ ní nítorí ọjà tí ó máa ta sọ́kàn tí ó máa ta kó tó bá ra ọjà èkó 2,000 kó tó bá dé ní ṣàkóso tí ó máa ta 1,500 gbogbo èlé láti ọjà Fúlàní kan ó ju 5,000 owó mọ́tò owó ọ̀nbẹ owó pásítọ̀ owó ọ̀nbẹ ṣé èmi máa jẹ́ èdè kí ṣe èmi máa jẹ́ ẹ lè máa ta owó ẹ̀ fún àjálẹ̀. jálè 4,000 owó ilé láti kọ́nà ojú ó tó ra 3,000 ó tún sọ owó mọ́tò owó òtó kò mọ́. Ẹ mọ̀ kọ́tẹ́ ẹ̀lú tí bá ti gbó màá ra púpọ̀ bóyá máa fún wa ní discount fúngbà yẹn. Wọ́n fẹ́ ra bí 5. Bí 5 mo fẹ́ ra ilé ẹyọ kan bóyá awó 4. Èló máa sọ owó. Èló lẹ fẹ́ ta awó yẹn? Ẹyọ kan fẹ́ ra pẹ́pẹ́ ẹyọ kan bí awó 4. Wọ́n bá awó pọ̀ this one wọ́n. Àwọn jálè o. Èló làwọn ilé? 1,000. Talk. 1,000. Ẹ sọ aláàjì. Hello, 2,000 jáde ló jẹ́ wá. Ẹ sọ̀rọ̀ àbá. Ẹ jẹ́ àpadà wá. Yóò tọ̀kọ̀ láti Abẹ́ ra 4. ó yẹ kó gba owó 3,000. Ok, máa padà. Àbí kí n dúró di time tí